Ikú tó pa Abba Kyari ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún gbogbo adarí wa. Gbogbo alágbára ayé pátá la kú, gbogbo alágbára ní ra lákejì. Ẹ̀dá kankan ò lè lágbára lórí ikú ẹ̀, ó dájú ikú ni ó borí alágbára ẹ̀dá èèyàn. Gbogbo òṣèlú nílẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ rí ikú tó pa Abba Kyari o. Bí bàbá ṣe lówó tó ṣe gbọ́ pé wọ́n sanwó mọ́ ni. Iṣẹ́ ọwọ́ Abba Kyari lásán ló kùkù nínú sàárè. Bí bàbá bá ṣeré bó sì hùwà ìtọ́, ìpàdé dọ̀dọ̀ ọba tó dá wa. Àwọn màláìkà tí máa ń yọ sókù ó ti dé ní kété tí kálukú bá ti padà sílé ẹ̀. Àtẹ̀bí àtọ̀rẹ́ kò sẹ́ni tó lè sọ ní pàtó ń tiwọn. Bí Jagunlabi ń gbádùn kò yé wa, bóyá ó sì wà lọ́wọ́ ọ̀yà gbígbóná màláìkà. Ẹ̀yin afárá níní òṣèlú bówù yín ẹ kọ́gbọ́n bẹ́ẹ̀ sì fẹ́ mọ̀ hùwà bí ẹni tí ò ní lọ́run. Bóyá rọ́ ni bódodo ni Abba Kyari ó mọ̀. Àìbámọ̀ tí wọ́n bá wá bí yín léèrè pé ta ló kọrin ewì sétí ẹ̀yin. Ìdùnnú Ọlánrewájú Adépọ̀jù lèmi jẹ́, ìdùnnú ààrẹ alásàálẹ̀ Ìbàdàn bí ọba bòmíì.